Asike Annabi Muhammadun wanchinga intudubata ijegbata lami tumelo ba Annabi Muhammadun ijegbata lami tumelo ba Sayyida Fatima Yawala oyala yawala oyala Allah 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 ya Allah Allah ya Allah ya balain hadi aridu toha Muhammadun fadaka hakikun. Anita mi ò mọ tẹ́tẹ́ ta o. Calm down, má worry. Ìṣòro owó tó wà lọ́wọ́ yẹn wá ibo ṣe máa di dọ́gbùn sínsìn. Abdul Aziz má fọ àlùbáríkà bàbá wa tuntun ẹ̀ ti ń tẹ̀lé wa má fọ. Ọlọ́run sọ́kòtò àṣù ọ̀yánà. Sọ fún pé bàbá wa tẹ̀lé wa. Àṣù. Gbogbo owó rẹ̀ máa jẹ tán ní Ọlọ́run. Alhamdulillah. Ẹ ká lọ tẹ́lẹ̀ bí báyìí náà. Rárá o, ó ti pọ̀ ju 5k. 5k náà pọ̀. Má fọ. Má fọ. Má fọ. Ọlọ́run má fọ. Ọ̀dọ̀ tí ní má fọ báyìí. Owó rẹ̀ yóò lọ. Owó sì lọ. You know my father drain you last. Jẹ́ Calm down. kí n calm down bó. Calm down. Dọ́nà èlò ló wà lọ́wọ́ ẹ̀. Mo tó wà ní òkú 20,000 lọ. Rárá o, 5k. 5k náà pọ̀ o. Má fọ. 40. Má kọ́dà. Ó jẹ́ Hello? ó ti jẹ́ 5,000. Dọ́nà èlò ló kù lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀. Gbogbo tó kún bíbá yóò ju 20,000 lọ. Ṣé mo kọ́ tá máa ṣe ń sìn? Mi mọ̀. You need blessing. Hug me first. Na so. Nǹkan tó bá wù kẹ́ sí. Oh, last morning no dey go. Go on. Ẹ mi jó. Mi máa kọ́ fi bá mi. Ṣé wàhálà ó yà lọ. Mo jẹ́. Calm down. Ṣé kò sí change kankan lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀? Kò sówó kankan lọ́wọ́ mi mọ́. Fóònù ẹ̀ ń kọ́. Fóònù mi wà lápò mi. Ìyẹn náà lọ sí wèrè. Gbélé gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ń ló máa jẹ tán. Má fò. iPhone 7. Ṣé àwọn èèyàn tó ń lo iPhone 14 gan 7 bá mi? Gbélé. Má fọ. Ọmọ ọba. Go on. Mo jẹ́rìí ẹ̀. Àfà Ọlọ́run. Náà Má kọ́dà. Aso. Ìwọ ni kò dà. Oya.
Ismail Boni. After Sisi. Mo ti ṣe wá. Mo ti lọ. Finally like that. Ẹ ṣe play lọ. Kí ló ní kankan mọ́? Báwo ni tẹ? Anita. Bó ni o bá Tó kú àbójútó. Kò sí kankan mọ́. Problem ti nìyẹn. Ṣé ọ̀tẹ̀ ìrí fún olówó tàdà? Anita. Calm down, má worry aṣọ. Kí n calm down bó láti délé. Ẹ̀wọ̀n tún ní àlejò. Ó jáde. Mo dáhùn. Tèmi ta. Àbá Aziz. Ẹ dákun ẹran dà. Ibo lẹ sọ ẹran sí? So owó tún sọnù ní abẹ́rẹ́ já torí ẹran já ní ìwọ wí àbí bò ní sẹ́rẹ́ já ní abẹ́rẹ́ sọnù. ẹni ẹran já ní. Ẹran sọnù kọ́ ni. ẹran já ní. ẹran já owó sọnù. Ẹ̀dọ́ níwájú àwọn ẹni Ọlọ́run lẹ́yìn níbo lẹ́yìn tí ń bọ̀ náà yà ń jẹyìn ni ẹ̀sìn ń na àwọn ọmọ bá níwájú wa. Ó ṣe nà. Kí ló dé tẹ̀ ń na ọmọ bá? Àfà, ìwé paisa. Ẹ̀dọ́ ìyà ń jẹyìn ni nǹkan sí àwọn ọmọ kéwù tiwa. Èmi náà kọ́ yín lẹ́ ẹ bá lè yẹ yẹ̀yẹ́ ní yẹ̀mí kẹ́ yẹ yẹ̀yẹ́. Abẹ́ǹdẹ̀ ó ń tẹ̀ mí. Ẹ má bínú. Ó tẹ̀ ìgbà tó ṣe tẹ̀ mí egungun mi Ó dùn dá tẹ̀. ẹ̀kí já yín. Ó dá owó tẹ̀ ń béèrè lọ́wọ́ yẹn, ó fi wọ̀ kàn ni. Ìbò náà wò. Èmi ò mọ̀ Ilé ti já ni. Wọ́n fọwọ́ wọ̀ ọ̀kan. Àwọn ọmọ tó ti lọ látàrọ̀ náà wọ̀ ọ̀kan bí. bàbá mi wé. Àfà ọmọ ẹ̀fọ́ ẹ̀ta ẹ̀tẹ̀ ni. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ sì bẹ̀rù. Ó já wèrè rí. Ìwọ fi wá. Àbá inú ọlẹ́ bàbá. Ó ní àwọn ọmọ Ọmọ lè kéwì. Wà á chẹ́ǹgẹ̀ fún yín. Wà á chẹ́ǹgẹ̀ fún yín. wá ṣé o gbé ń bọ̀ mí ni mò ń bá ìsọ̀rọ̀ ṣe fẹ́ ń gbọ́dọ̀ wà lẹ́yìn ẹ̀. àwọn ẹni Ọlọ́run máa ń bá sọ̀rọ̀. Bánú ẹ̀. Èmi wọ́n bí ìyá rẹ̀ dà iná ọlọ́gùn. fà láàrin èmi àti ẹ tí mi gbọ́dọ̀ parọ́ tí n bá ti fi lè lu ẹ tì kó má dà fáfá tó wà lẹ́gbẹ̀ẹ́ tó yá wèrè rí. láyé kó mi dà fún mi. irọ́ ẹ gẹ́ẹ̀tì láìsí ẹ pé má lù ú tì tí màá ti lù ú tì ó máa dà fún yín torí lè má gbọ́dọ̀ dà. èmi náà máa kò ní dà fún yín. lẹ́mi. nísù bóni yóò lọ ara rẹ. lẹ́mi. mo ti ní wọ. so ìta ló lè dára. kò sì wù mí kí n fa wàhálà ni. wò mí. wò mí MJ. àánà kò mú lọ. so ọ̀rẹ́ dàmú. kò sì wù mí kí n bá fa wàhálà ni o. tó bá jẹ́ pé ń tó wù mí ń nà ọ́ pa fa. dákun tó yọ lọ ṣé ìwọ ló lè ná ni àbó ló lè ná. ilẹ̀ fún ọkọ rẹ̀. ó ṣe nà. àmọ́ ti pẹ́ lù yìí. tó bá gbóyún àbóṣe wa ọwọ́ rẹ̀ síléètì lára rẹ̀ kì í ṣe é rán. ṣé máa gún yẹn ni. ó na ayé olúwa ẹ̀ bàjẹ́ àmọ́ bàbá halẹ̀ mọ́ kò ní dà. ó ṣe nà. ẹ mọ́ máa ń na àwọn ọmọ wa mọ́. gbẹnu sọ̀rùn ìwọ náà ò rí nǹkan kan ṣe látẹ̀kan ìbọn náà fẹ́ bàjẹ́. Yorùbá jẹ bí wèrè lélẹ́yìí. ẹ kí ló wá dìde fún ìgbà tó mọ̀ Paul ìjà. ìjà ṣe báwọn. ó bá gún mi ń san kan sí o. ẹ̀yin fowó ta tẹ́tẹ́. ṣé ẹ sọnù abẹ́ ka tẹ́tẹ́. kí ló sọ owó gbọ̀ngàn. Nàwó. Ànábì wa gbọdọ̀ bí ti ọtí jẹ́wọ́. Kí ló sọ owó? Ẹ kì í jẹ́wọ́. Ina igidi ni ba. Ina ogidi ni wọ́n ní ọ̀bá náà ló nírọ́. Wọ́n ló nírọ́. Bọ́ọ̀lù oṣù jẹ́ nígbà táwọn bọ̀lù sàkó. Àwọn ìbúra ìṣẹ́ rí gbogbo tí ẹ máa dálẹ̀ yẹn ilẹ̀ máa ń dá wàhálà lẹ̀. Àwọn ìbúra gbogbo ń tó ṣẹlẹ̀ ẹ̀yin lẹ dá gbogbo wàhálà yìí lẹ̀ o. bó mo ṣe dálẹ̀. Ẹ̀yin lẹ dálẹ̀ bí ẹ bá wá ṣe bẹ́ẹ̀ wọ́n yẹ irú wá sí ìsìn ọkàn mi ò náà mo ti ní ẹ mọ́ràn. Èmi ò jẹran o. dákun torí ọlọ ìgbà tá a ti wá rẹ ní ìsìn tá a ti mọ bówó ṣe rìn abẹ́rẹ́ sọnù àbọ̀n ta tẹ́tẹ́ a jẹ́ pé àdúrà àjọ míì tó bá dijọ́ àlàmísì tí ń bọ̀ á pẹ̀. Àkòrí rẹ̀ lálàlàlàlà kò sí tó ti ẹ̀jọ́ agbọ́dọ̀ pẹ́rẹ́. MJ kí ló tó ń gbomi lẹ́nu. Àrùnkùnrin ẹ̀jẹ̀ ń gbọ́ yín lẹ́nu àwọn aláṣàlájú ò gbọ́dọ̀ má jẹun ara ọmọ gbóná ni ẹ má. ọ̀dà sáré ọmọ gbóná ni. Àwọn èèyàn máa kú.
wọ́n tún kú. ṣé torí àwọn nǹkan dáa sà. ẹ ń dà sà. mo ní tí ń sà ti gbogbo ara oníkálukú òfin rọ. ẹ má jọ ọ̀rọ̀ lásìkò yìí òtọ́ bẹ̀ lé oníkálukú agbọ́dọ̀ jẹrẹ ágílà ń sọ yìí oníkálukú ọ̀lọ́bẹ̀ lé àsìkò tí òtọ́ bẹ̀ lé ẹlẹ́fẹ́ máa sà kan ẹ má sà kó lè rọ̀ kó lè kẹrán wá ní. ọ̀dà ṣé wàá sọ tòótọ́ fún ọ bẹ́ẹ̀ mi ṣe wà yìí kò sówó kankan tí ń kó lẹ̀ tí wọ́n fi rẹ̀ rán. ẹ tí o bá lọ́bẹ̀ ń lé kọ́ lọ́mọ mú gàrí tó bá yẹ pé ẹ tàbí sàdọ̀ rẹ bẹ́ẹ̀ lọ́mọ sì sínú ọbẹ̀. àmìlà mi fẹ́ gbọ́ yìí òtí bá padà dé ẹ wò wí bọ̀ ní gbogbo dẹ́ sọ kò jọ mọ́ tèmi o agbọ́dọ̀ jẹ ẹ o. sọ wàá lù mí ni dàkújá mi sọ lù mí ni kàwé sọlẹ̀ láìláìlẹ̀ làwọn ọmọ máa burú. Jamiu wòmí kúndékìlẹ̀ rẹ̀ pọ̀ ọ̀ ń tẹ̀mí lójúmọ́lẹ̀ ọ ní ẹ̀rẹ̀ oúnjẹ tó bá ti di ibi oúnjẹ báyìí ọmọ sí ọ̀rẹ́ rẹ̀ ọmọ sí ọ̀rẹ́ rẹ̀ ṣẹ́gun nìkan ni bàbá ní ká gbé sára wálé ké ìwọ lọ́lọ́ mú inú mímbà yìí láti rí kájọ ní. mo sì ń bọ̀ sọ̀rọ̀ ṣe é dáadáa ṣé ìwọ lọ ní mi ní àbẹ́mi mo dúró ṣé ìwọ lọ ní ayé ní àbẹ́mi mo ní wòlíì ní mí ṣé ò ní mí tá a bá bọ́ lọ ṣe irú wa látó máa ń kú ṣé ìwọ ṣe òbí lọ́wọ́ ẹbí sẹ́wù lẹ́yìn tó fẹ́ ṣe àgbákò sẹ́mọ́wú tẹ̀sí nìsín ìwọ wà báyìí ọkọ yìí ìwọ náà wà báyìí ọkọ yìí ẹ mọ̀ wá pàṣẹ ọkọ̀rọ̀ ẹ mọ̀ wá kàn ẹ dàgbólé yá lórí ẹ̀kàn ìfẹ́ jẹ́wọ́ ara mi ń yà ìfẹ́ yìí wù ẹ kàn. olùsí tó yá ibi kan bẹ́ẹ̀ kọ́ ẹ̀kọ́ ní wọ́n rẹ̀ yóò bẹ̀rẹ̀ tiẹ̀ báyìí yóò bẹ̀rẹ̀ ẹ bá ti ń lọ ẹ máa kàn ẹ máa padà kagidi kí n gbọ́dọ̀ níwọ̀. àmàlà lórí Wàsíù. Wàsíù tí a kọ ẹ ní lálẹ́ ànámọ́jú èyí ni mọ̀ wọ́n nǹkan. tọ́ adúlù wá sí Suratul Mulk ká. bàbá ó ṣe ajé mi. ẹ̀yà ń jọ ni ṣé wèrè nìkan wá pè wọ́n ní làákàyè. ẹ kò yẹ kó jẹ́ mi. ta ni ò bá jẹ́. bàbá màá kà á ń farabalẹ̀ ká ni àmọ́ ó ní nǹkan tí fẹ́ sọ fún yín o. kí ni nǹkan ń sọ. lẹ́yìn tí mo ṣe ń bọ̀ láti ilé mo ra búrẹ́dì bọ̀ fún yín. gbígbóná. ṣé ti inú bẹ́kìrì ni àbí ti jíbi. Yakabu. Yakabu lọ́yà. Bẹ́ẹ̀ni. Tó gbóná. Dídí. Láàyè lọ́dọ̀ sórí dá. Ẹjọ́ jókòó. Muhammadun fadaka hakikun zaka salihun wa garqadu. كباه وبين ذا وذاك مراد المنهمين محمد وذلك بتهاد وهذاك خندق به فرس خرون كان قبل يهدد سكري به يذهب الجيش الهرمون بعد ما تيقن